gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sẹ́yìn bó ń bí. Kamari, mama sẹ́yìn bó. Kamari, má sẹ́yìn bó ń bí. Kamari, mama sẹ́yìn bó. Má sọ̀yìn bó, má ṣe sọ̀yìn bó. Kálejò máa lo èdè mi ni ó sọ. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò wa Má Sọ̀yìnbó. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà, ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan owó yín ni o, òun náà ló tún wà níbí, kì í ṣe ẹ̀dá owó lélẹ́yìí, owó gidi ni o. Kí lẹ wá nílò láti ṣe? Ẹ dáhùn ìbéèrè 10, kẹ́ má fi ọ̀rọ̀ míì kún ọ̀rọ̀ Yorùbá, kẹ́ má ṣàmìlùmálà èdè Yorùbá, kẹ́dẹ̀ mọ òǹkà yín dáadáa, kẹ́ máa gbówó lọlé. Tọ́ tẹ́ bá wá ṣe bẹ́ẹ̀, tẹ́ sọ Yorùbá ṣúlẹ̀ ètò yìí, ṣùgbọ́n tẹ́ ṣe àwọn ìbéèrè, tí owó tẹ́ jẹ́ wá jẹ́ 1,100,000 àbí ó lọ́lẹ̀, tẹ́ bá ti ń lọ àá fún yín ní ìlọ́po owó tẹ́ jẹ. Ìyẹn náà dáa. Ó dáa gan. Tẹ́ bá wọ́n ń fi èdè míì kún èdè Yorùbá, tẹ́ ní ìbéèrè ilẹ̀, tẹ́ wá dé 10,000, ẹ lè máa lọ pẹ̀lú 10,000. Ṣùgbọ́n tẹ́ bá ní mo fẹ́ tẹ̀síwájú nítorí mo sì ní ìbéèrè ilẹ̀, tẹ́ bá ṣe ń dáhùn ìbéèrè tẹ́ ń gbà, owó yín á tún máa lọ sókè. Ṣé ibo dáa gan? Ó dáa báwọn. Ó dáa báwọn. Ìlú mọ̀ọ́ká nìyí, kí lorúkọ yín? Orúkọ mi ni Bọ́sẹ̀ Àlàó aya Ọmọ́tóyọ̀sí. Bọ́sẹ̀ Àlàó aya Ọmọ́tóyọ̀sí. Iṣẹ́ wo lẹ ń ṣe? Òṣèré orí ìtàgé ni mí. Mo dẹ̀ tún máa ń ṣe alága fún ìgbéyàwó. Àwọn alága ìdúró, alága ìjókòó. Bẹ́ẹ̀ni, ìdúró ìjókòó. Mélòó lẹ́yìn èwo lẹ ń ṣe inú ẹ̀? Méjèèjì. Méjèèjì ni. Èyí tán bá pè yín sí. Èyí tán bá ti pè wá sí. Ọ̀nà kan wọjà. Bẹ́ẹ̀ni. Ọmọ yín bá yín wá? Ìkọ́nú wọn. Ìkọ́nú wọ́n ṣáà fẹ́ yẹ ká mọ̀ pé wọ́n pọ̀. Wọ́n pọ̀. Ilé ti kún àbí ilé ṣì ń kún lọ́wọ́? Ó ti kún. Kí ló dé? Mélòó lára yín? Ó ti kún. Ilé ò tí kún. Ó dáa, tẹ́ bá sọ bẹ́ẹ̀. Èmi kẹ̀, kí ni tèmi? Èmi ò mọ̀. Tí ilé bá máa kún bí ilé òkun. Èmi ò mọ̀. Ilé ti kún. Ilé ti kún. Ó ti kún, ó dáa. Olófòfó ọ̀rẹ́ yín ni o. Òun lá máa pa owó rẹ. Òun náà ni á tún máa ràn yín lọ́wọ́ ní òrèkóòrè. Ọmọ yín nìyẹn. Táíwò àbí? Kẹ́hìndé wà nílé àbí? Bẹ́ẹ̀ni. Sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Ṣé o gbọ́ Yorùbá? Bóyá kí Táíwò bóde. Ṣùgbọ́n Kẹ́hìndé ò gbọ́ Yorùbá. Táíwò bóyá kò bọ́ ta. Ṣé Ìdòwú ńkọ́? Iye ò tiẹ̀ gbọ́ kankan. Àlàbá ńkọ́? Àlàbá náà kò wọ́n fi bẹ́ẹ̀ gbọ́ Yorùbá. Wọ́n ń sọ Yorùbá o, àmọ́ kò dán mọ́rán. Ìdògbé ńkọ́? Anílé ti kún lórí Àlàbá àti wà àti. Ẹ ti wà ókè. Mi ò sọ bẹ́ẹ̀ o, ó ti dà bẹ́ẹ̀. Kí ló dé? Ó ti dà bẹ́ẹ̀. Ilé ti kún lórí. Ilé ti kún. Lórí Àlàbá. Àti dúró lórí Àlàbá. Lórí Àlàbá. Ó dáa. Ìgbà wo lẹ ti bẹ̀rẹ̀ sí í ṣe iṣẹ́ alága ìdúró, alága ìjókòó? Alága ìjókòó bí ọdún 3 sẹ́yìn. Lẹ bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́kọ ni àbí? Bẹ́ẹ̀ ni mo lọ́kọ mi. Ṣùgbọ́n eré orí ìtàgé ìyẹn á ti tó bí 20 ọdún. 20 ọdún? Bẹ́ẹ̀. Ọmọ 20 ọdún gan ti ń ṣègbéyàwó. Bẹ́ẹ̀ ni. Ẹ lè ṣe alága ìjókòó fún ọmọ 20 ọdún báyìí? Ṣé mọ̀ pé oníkálùkù mọ bó ṣe ń tò ilé ayé ara ẹ̀. Tó bá ti kọjá ọmọ 18, ó ti láǹfààní àti ṣe. Tó bá ti mọ̀ pé òun ti débi tóun lè ṣe, àbá ṣe. Bẹ́ẹ̀ ni. Jẹ́ kán mú ìbéèrè àkọ́kọ́.
Èwo lẹ fẹ́? Ẹ̀yin lẹ máa dáhùn gbogbo ẹ̀. Èmi ò mọ nǹka Yorùbá. Kí lẹ wá ṣe ń bí? Ẹ̀mí mímọ́. Ẹ̀mí mímọ́ ṣé o. Ẹ̀mí àwọn wòlíì. Ìwọ kúkú lágbára mi 490. Kí ni 400? 400. Mami yọ 400 yẹn jọ ṣe 4 Kí ló dé? Olúwa o. Olúwa. Olúwa. Àwa náà dúpẹ́ lọ́wọ́ rẹ o. Mi ò bá ti dáhùn béèrè kankan. Ẹ ti parẹ́. Ẹ bá ní sùúrù. Ṣé bẹ́yìn lẹ sọ òyìnbó? Ẹ̀yin lẹ ń ṣe 400 di. Mi ò pé. Ẹ pé kí ni? Ẹ ṣeun. Kẹ́ lè fi kọ 400 ní irinwó. Irinwó. 420 ní okòólénírínwó. Okòó ní 20. Ṣé ò ń gbọ́ Táíwò? Okòó ní 20. Òjìlénírínwó ní 440. Ìyẹn túmọ̀ sí. Ẹ tún pé. Òjìlénírínwó òun ní 440. Ó wá láti ogójìlénírínwó. Ogún lọ́nà méjìlénírínwó. Ṣó yé yín? Ó dà. Ọ̀tàlénírínwó ní 460. Ọgọ́tàlénírínwó. Ogún lọ́nà mẹ́tàlénírínwó. Ṣó yé? Ní 460. Ọ̀rìn. Kì í ṣe ọ̀tá o. Ọgọ́ta. Ọ̀tàlénírínwó ní 460. Lénírínwó. Ó dà. 460. Ọ̀rìnlénírínwó ní 480. Ọgọ́rìnlénírínwó. Ogún lọ́nà mẹ́rìnlénírínwó. Tí àkọ́kọ́ ẹ̀mí ìkó mo gbàgbé. Ọ̀rìnlénírínwó. Kí lẹ wá? Kí ló wà ń bẹ̀ yẹn? Kí ni? Ó dà. Ẹ jẹ́ n wò ná. Ó máa jẹ́ ọ̀rìnlénírínwó lé mélòó? Ó dà. Ó lé ní ẹni sùúrù. Ọ̀rìnlénírínwó lé ní. Kí ni? Ẹni sùúrù. Mò ń ní. Ṣé 490 kọ́ nìyẹn? Bẹ́ẹ̀ ni. Ọ̀rìnlénírínwó lé. Ní. Ẹ mú mọ̀ ẹni sùúrù. Kí ni 10 ní Yorùbá? Ó lé ní mẹ́wàá. Mẹ́wàá. Báàlẹ̀ ṣe ẹ wá ṣe bíi pé. Mẹ́wàá yẹn sá lọ. Ó sá. Ọ̀rìnlénírínwó lé ní mẹ́wàá. Ẹ tún sọ. Ọ̀rìnlénírínwó lé ní mẹ́wàá. Ọ̀rìnlénírínwó. Ọ̀rìnlénírínwó. Lé. Mẹ́wàá. Irínwó lé ní mẹ́wàá. Kí ló wá ló sọ? Kí ni Yorùbá ń pè ní. Nickname. Ní ṣe ní nickname. Kí ni? Mo dẹ̀ mọ̀ o. Kódà mo fi eléyìí lálàá. Bẹ́ẹ̀ ni. Wọ́n yà mí lẹ́nu bí mo ṣe pé òun ni ìbéèrè àkọ́kọ́ tí mo mú. Ọ̀rìnlénírínwó. Ṣé o mọ nǹkan tí nickname jẹ́ Táíwò? O mọ nickname ní Yorùbá? Má tí ì dá sí o. Kò dá sí. Eléyìí wọ́n ń pè ní. Ẹ mú bọ̀ mú mọ́. Àṣẹ báyìí ni. Mú bọ̀. Àpésìn. Irọ́ rárá. Ó ti sá lọ. Bá mi yọ. Ìnagijẹ.
Ẹ̀yin àgbà ló máa ń sọ wípé ẹni mọ̀nà làátọ̀. Ẹ̀yin èèyàn mi ní UK, ẹ̀yin èèyàn mi ní Canada, ẹ̀yin èèyàn mi ní America tí ẹ fẹ́ fi owó ránṣẹ́ sílé àbí sí ibikíbi ní ilẹ̀ Áfíríkà tó wọ̀n lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ́ fi ń wò wá ní sáà yìí. Ó ti di rọrùn pẹ̀lú Lenfi. Ẹ̀yin ẹ gba Lenfi sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká yín. Ó dá mi lójú pé ìdì kìí fò kó forí sọ́gi. Ìfowóránṣẹ́ yín pẹ̀lú Lenfi ò lè forí sọ́gi o. Ẹ̀yin ẹ ṣáà lo másọ̀yìnbó gẹ́gẹ́ bí ìlànà àtọ̀ láti wọlé ló bá tán. Lenfi á wá ṣe bẹ́bẹ́. Fún £100 àbí $100 àkọ́kọ́ tí ẹ bá kọ́ fi ránṣẹ́, Lenfi á fún yín ní £15 àbí $30 padà. Ló bá tán. A kì í gbókèrè mọ dídùn ọbẹ̀ o. Ẹ̀yin ẹ gba Lenfi sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká yín lónìí kẹ́ wá jẹ́rìí ọ̀rọ̀ mi. Ire o. Pum. Ìbéèrè òjìlélẹ́rìnwólé-ní ó dín ní ṣé 448 kan ó lé ní èjì 448 òjìlénírínwó-lé ní mẹ́jọ. Òjìlénírínwó-lé-mẹ́jọ. Bẹ́ẹ̀ ni. Kí ló sọ? Àwọn wo ni Yorùbá máa ń kí pé àfọ̀n àgbọ̀ kó tó wọ̀? Àwọn wo ni Yorùbá máa ń kí pé àfọ̀n àgbọ̀ kó tó wọ̀? Àwọn olóyún ni. Àwọn aboyún. Ó dá o. Owó sì kú síbẹ̀. 2,490 lẹ́sìn ní báyìí. Kí ni ìbéèrè tó 579? Ṣé ẹ mọ̀ pé kí ni 500? Kọ́ mi nìyẹn. 500 ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Nítorí ẹgbẹ̀ta ní 600. Igba lọ́nà mẹ́ta 600. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta wá jẹ́ igba lọ́nà mẹ́ta dín ọgọ́rùn-ún. Lẹ fi rí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta 500. Ẹgbẹ̀ta 600. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin 700. Ẹgbẹ̀rin 800. Igba lọ́nà mẹ́rin. Igba 200 lọ́nà mẹ́rin láti rí 800. Ìdí nìyẹn tí Yorùbá fi sọ pé a kì í ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́ pẹ̀ẹ́dẹ́ nítorí ẹ̀ẹ́dẹ́ pọ̀ àbí pé kẹ́ ẹ má bẹ́ẹ̀ èèyàn sọ pé ó ti wá sọ pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin à ń ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́ pẹ̀ẹ́dẹ́. Ó yá. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta lé ní. Ṣé ẹ mọ̀ pé ó bá mi yọ òkè. Ó yá. 579. Ṣé ẹ mọ̀ pé okòólé-ní-ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ní 520. Òjìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ní 540. Okòólé-lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ní 520. Ní sùúrù. Ìbéèrè eléyìí. Bá mi yọ yìí sí yẹn. Báwo ló ṣe dé bẹ́ẹ̀? Báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀? Báwo ló ṣe jẹ́ wo? Ẹ ní sùúrù. Ó dáa. Ẹ ti gbé mi lẹ́mìí gbóná. Ẹ ní sùúrù. Táíwò, kí ló rí sí? Eléyìí gan ti da gbogbo ohun tó wà ní ọpọlọ mi gan, ó ti yípo tì mí pọ̀. Ẹ jẹ́ ó mi pọ̀. Ó yá gùn mí jìgìjìgìjìgìjìgìjìgìjìgìjìgì. Ọ̀rìnlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta dín
ọ̀rìnlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta dín ní ọ̀kan. ọ̀kan. ọ̀rìnlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta dín lọ́kan. Ó yá, kí ló sọ? Kí ni ọ̀rọ̀ Yorùbá fún ẹ sọ. ọ̀ṣọ́, ohun tí èèyàn. Kò ní ṣe treasurer. Ó dà. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún ẹni tó ń ṣe ìtọ́jú owó? Ẹni tó ń tọ́jú owó. Kí ni Yorùbá ń pè? Ẹni tó ń tọ́jú owó. Ẹni tó ń ṣe ìtọ́jú fún owó náà ni. Fún ilé. Ẹ sọ, ẹ mọ̀. Mo ti sọ. Ẹni tó ń ṣètọ́jú fún owó. Ẹni tí ó ń. Akápò. Ẹ tí gbọ́ akápò rí. Akápò. Àpò bag èèyàn tó ń àpò owó. Ó máa padà wá. Ẹ jẹ́ wo ìbéèrè kelo 508. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta lé ní mẹ́jọ. ṣẹ́tìrìsì wọ́n gbà ẹ pàtẹ́wọ́ fún wọn. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta lé ní mẹ́jọ. Ó yá. Yorùbá bọ̀ wọ́n ní ibi tútù là ń bá rínrin. Ibi tútù là ń bá rínrin. Àbí rínrin. Ọpọlọ. Ibi tútù là ń bọ́ pọ̀lọ́. Ibi tútù là ń bá ẹni sùúrù. Rínrin. Kí ni rínrin? Ṣé ẹ mọ̀ pé wọ́n ní ojú oró ní lékè omi? Ọ̀ṣíbàtà ní lékè odò. Ṣé ó ti dùn báyìí? Kò sí ìrànlọ́wọ́ tí mo tún lè ṣe fún yín lórí rínrin àbí ju ọ̀rọ̀ yẹn. Okay. Bá mi yọ òkè yẹn. Ilé ti yá báyìí. Ibi tútù là ń bá rínrin. Kò dẹ̀ ń ṣègbín. Ìgbín kọ́. Ilé ibi tútù là ń bá lé mi tí ẹ gbọ́ rí. Ó dáa, bá mi yọ. Mi ò gbọ́ rí. Ẹ pẹ̀lẹ́. Ṣé rírìn yẹn ó máa ń wù ní ẹ̀gbẹ́ odò tí ibẹ̀ máa ń kì í ṣe ní odò ṣùgbọ́n lẹ́gbẹ̀ẹ́ odò ló máa ń wù sí. A máa fi ń báyọ̀ sọ̀rọ̀ pé máa wo ibi tútù là ń bá rírìn ẹ̀ tó bá yá ń sìn ó tutù máa tó bá tún rí rẹ́lòmíì tó tún dùn ju bí lọ a tún lọ síbẹ̀. Mi ò gbọ́ rí. Ẹ pẹ̀lẹ́. Mi ò gbọ́ rí. Ṣé rínrin ni ẹ ni? Ṣé ìwọ náà wá jẹ́ rínrin ni tó jẹ́ pé ibi tó bá tutù ló máa ń bà sí? Ìbéèrè kèló nìyẹn? Mi ò wá mọrú ọṣẹ tí mo fi wẹ̀ lónìí. Tí olófòófó àbí ẹni tó bá tó gbé àwọn ìbéèrè yìí wá kí lẹ́ṣẹ̀ mi. Ẹ jẹ́ wo kí lẹ́ṣẹ̀ mi ta ni mo ṣe o. Ó dà eléyìí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Okay. Bá mi yọ òkè yẹn. Ṣé mo tún ti sọ òkè yẹn? Bá mi yọ òkè kejì. Ṣé mo sọ bẹ́ẹ̀ ni? Ó yá. Ó dáa. Ohun rèé. 517. Kí ni 517? Money. Òní òjì ẹ̀ta ẹ̀rẹ̀ àrùn ẹ̀fà ìje ẹ̀jọ ẹ̀sán ẹ̀wá. Márùnlá. Mẹ́ẹ̀ẹ́dógún. Mẹ́tàdínlógún. Mo gbọ́ ṣùgbọ́n mo máa dárí. Mo ní ó dáa mi sọ.
Ó dá mi tẹ̀ wá sọ. Mi ò sọ ti bí, ó dá mi sọ. Ó dá. Ẹ̀tàdínlógún. Ẹgbẹ̀ta. Ẹgbẹ̀ta. Ẹgbẹ̀ta lé ní. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta lé ní mẹ́tàdínlógún. Àbí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta lé ní. Lélógún. Ó lé ní mẹ́tàdínlógún. Ó dáa. Ìbéèrè kẹtàdínlógún lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Ìbéèrè kẹtàdínlógún. Dínlẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Àbí lélẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Lélẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Ìbéèrè kẹtàdínlógún lélẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Ìyẹn má jẹ́ bá yín jiyàn. Rárá, ìkẹtàdínlógún ó wá lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Ìlú wo ni ilẹ̀ Yorùbá ní òrìṣà Ògún jẹ́? Túmọ̀ ká ni. Ìlú wo ní ilẹ̀ Yorùbá ní òrìṣà Ògún jẹ ọba sí tí ó sì wọlẹ̀ sí? Ìpínlẹ̀ wo ni ó wà? Òrìṣà Ògún. Ògún. Ṣàngó Ògún. Ní kẹ́ẹ̀ka wọn. Mo fẹ́ rántí náà ni. Ìlú wo ló jẹ sí? Ibo ló wọlẹ̀ sí? Èló ló kù bẹ́ẹ̀. Tí tó lọ lé báyìí. Ìlú wo ni ilẹ̀ Yorùbá ní òrìṣà Ògún? Ṣé o mọ̀? Ṣé o ṣe Yorùbá dé rẹ̀ ní iléèwé? Mi ò sọ tán níléèwé. Níléèwé ni mo sọ. Sí o sínú Yorùbá mo níléèwé mi ò sí. Ó yá, ìlú wo ní ilẹ̀ Yorùbá ní òrìṣà Ògún jẹ ọba sí tí ó sì wọlẹ̀ sí? Bóyá ìlú Ògùn. Ó ṣe wá. Ìlú wo ni? Ìrè. Ìrè. Ní ìpínlẹ̀ Èkìtì. Èkìtì. Bá mi yọ òkè yẹn. Ìrè. Ìdí nìyẹn tó bí eye mi. Ògún onírè. Ògún onírè. Ṣé o ti tán? Kò tí ì tán. À ń gbọ́. Ẹ dákun kí lẹ pè èyí tí mo dáhùn gbẹ̀yìn? Èwo? Èyí. 500. Èlé tó lé ní tó lé ní. Kẹtàdínlógún. Kẹtàdínlógún. Báwo lẹ ṣe pè? Ìkẹtàdínlógún. Ọ̀dà. A gbọ́ yẹn ṣùgbọ́n. Ọ̀dà. Ìkẹtàdínlógún lé ní. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Ọ̀dà. Eléyìí. Ọ̀kàndínlógún lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Ló dáa. Ó wá sọ pé. Ẹ mọ̀ yẹn. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún? Dimple. Ihò ẹ̀kẹ́. Ihò ẹ̀kọ́. Torí kò yé mi mọ́ báyìí. Ṣó mọ̀? Olódo lẹ gbé wá sórí ètò lónìí. Tọrọ. Irọ́ mo mọ̀ tọrọ ni o. Bá mi yọ̀nà. Mo mọ̀ o. Mo lè mọ̀ o. Tọrọ ni o. Tọrọ dé ni o. Tọrọ. Wọ́n ní wọ́n fẹ́ yọ tọrọ fún. Tí mo bá wo ètò yìí, àwọn tó bá ṣerú nǹkan tí mo ṣe ni mo máa ìbéèrè tó rọ̀ bí ẹ̀kọ́ tọrọ. Ó ti dá. Ó ti dá. Tọrọ ni. Ṣá máa ṣe dáadáa. Báyìí ẹ lè sọ pé ẹ mówó lọlé o. Mi ò mú lọ́lé, ẹ jẹ́ n parí ẹ̀. Ó dáa. Eléyìí lélẹ̀. 599.
Ìjọba mi bá wọn mú. Òmíràn Dúró fún wọn ti mú mi. Òmíràn wà níbí. Ẹgbẹ̀ta. Bẹ́ẹ̀ ni. Ọ̀kàndínní ẹgbẹ̀ta. 599 ó yá kí ló sọ. Kí ni Yorùbá ń pè ní. Kí ni repercussion ní Yorùbá. Àtúbọ̀tán. Mo gbà. Ta ló sọ fún yín pé gbà. Àtúbọ̀tán ni. Báwo ló ṣe jẹ́ àtúbọ̀tán. Ohun téèyàn bá ṣe àtúbọ̀tán ẹ̀ èèyàn akéré ẹ̀. Ó dà pé mo gbà ṣé tí ìbá dẹ̀ gbà mi ò lè tún pè àmọ́. ìyàwó ẹgbà àtúbọ̀tán ni. Àtúbọ̀tán mi á dára. Òkè ṣòro mi á di pẹ̀tẹ́lẹ̀. Ege eléyìí. Àṣé owó yín á tún máa lọ sókè padà. Ẹ sọ bẹ́ẹ̀ náà. Bẹ́ẹ̀ ni kí ni ìbéèrè kelo. Èjìdínlógún lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Èjìdínlógún. Àbẹ́ ẹ wá sọ pé ìbéèrè kejìdínlógún. Ìbéèrè kejìdínlógún lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Kí ló wá sọ. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún eléyìí. Magician. Ọlọ́wọ́ idán. Ọlọ́wọ́ idán. Pidán. Alálùpàídà. Bẹ́ẹ̀ni. Ó ti padà sí àbí kẹ́kàrí láì. Ó yá 580 ó yẹ kẹ́ lè mọ̀ yẹn. Bẹ́ẹ̀ni. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta lé ní ẹni sùúrù. Ó yá bóyá èmi ni mò ń ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ ó yá. Ọ̀rìnlé okay. Bá mi yọ òkè yẹn. Ọ̀rìnlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Bẹ́ẹ̀ni. Ọ̀rìnlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ni. Kí ló sọ. Kí ni ìyàtọ̀ láàrin fẹnukò àti fi ẹnu kọ́. Fẹnukò. Béèyàn bá fẹnu kò ìtumọ̀ ẹ̀ ni pé ẹjọ́ gbìmọ̀ dámọ̀ràn pọ̀ láti jọ ṣe nǹkan ṣùgbọ́n téèyàn bá fẹnu. Òun lẹ̀ ń kà yẹn. Fẹnukọ́ àbí fẹnukọ. Ẹni tó bá ti bi ẹnu ṣàṣìṣe. Bẹ́ẹ̀ ni. Ó máa lọ sókè padà. Ó yẹ kó lè lọ sókè. Ó pa yẹn rẹ́ wọ́n gba ìbéèrè. Ẹ ṣeun. Eléyìí ló gbẹ̀yìn. 489. Bẹ̀lẹ̀ Táíwò. Ẹ wò. Kò sínú ètò yìí. Mo gbọ́ àmọ́ kò sínú ètò yìí. Ẹ ní sùúrù. Mi ò pé wá sétò yìí. Ẹ jọ wá. Mi ò mọ̀ rí. Mi ò mọ̀ rí. Ẹ jẹ́ eléyìí. Ọ̀rìn. Mo máa ti lẹ́nu. Ó ti dá. Ọ̀rìnlélẹ́rìnwó dín ní. Mo ń bọ̀. Ọ̀rìnlénírínwó lé ní mẹ́wàá. Kí ni 480? Ọ̀rìnlénírínwó. 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 Ọ̀rìnlénírínwó lé ní mẹ́sàn-án.
a máa múwèé ìdọ̀lé. Ọ̀rìnlénírínwó lé ní mẹ́sàn-án ẹ̀yin lẹ́ni. Kí ni Yorùbá ń pè ní kàlẹ́ndà? mo mọ̀ o. Parí. Ìṣe. Ìṣirò ọdún. Ìṣirò ọdún kọjọ́ dá ní kàlẹ́ndà. Kọjọ́ dá. Ẹ ṣeun. Wá ní iṣẹ́ ẹ ti dájọ́. Ẹ ti mú mi ò gbà. Ẹ ti gbọ́. Adájọ́ ọjọ́ pé. Kọjọ́ dá òní kàlẹ́ndà. Àpèpọ̀ ẹ̀ kọjọ́ dá. Ó dà, mo ti mọ̀ báyìí. Mo ti mọ̀. Ẹ pẹ̀lẹ́. Ẹ gbìyànjú. Mi ò gbìyànjú kankan. Àmọ́ ẹ ṣeun. Àdẹ̀wá sọ̀rọ̀ púpọ̀. Mo wá kọ́ nǹkan lórí ètò yìí ni. Ṣé mọ̀ pé àdẹ̀wá sọ̀rọ̀ púpọ̀ o? Ìbéèrè la kàn ń béèrè lọ́wọ́ wa. Mi ò béèrè lọ́wọ́ yín pé níbo lẹ ti wá? Ìlú mi. Àbí ibi tí mo ti wá sórí ètò. Ibo ni ìlú yín? Ọmọ Ọ̀ṣun ni mí. Níbo lọ́ṣun? Ẹdẹ. Ẹdẹ lẹ́gbẹ̀ẹ́ Òṣogbo. Ẹdẹ. Ẹdẹ wà lẹ́gbẹ̀ẹ́ Òṣogbo. Bẹ́ẹ̀ni. Àbí ẹ kí ń dé lọlé ni? Ṣé tó ti tán? Rárá, a ṣì wà lẹ́nu ẹ̀. Àbí? Ẹ ń lọlé ni? Mo ti lọlé bí ẹ̀ẹ̀mejì àbẹ́mẹ́ta kan. Lọ́dún yìí? Rárá. Rí? Mo ti lọ rí. Mo lọ ní ọdún tó kọjá. Mo lọ sáàfin. Ẹ lọ sáàfin? Bẹ́ẹ̀ni. Ààfin kí ni orúkọ ọba ìlú Ẹdẹ? Ọba Tìmì. Èmi lọmọ Tìmì. Gbogbo ọmọ Ẹdẹ lọmọ Tìmì. Bẹ́ẹ̀ni. Àbí? Ọmọ arúgbúrú ọlá. Arúgbàdo lálẹ́. Ọmọ awíkaka kọ́lọ́rọ̀ ó gbọ́. Tó bá gbọ́ ńkọ́? Lọ́rọ̀ yóò ṣe. Ọmọ ajífọjọ́ gbogbo dára bí egbin. Ọmọ ajá àlá ọ̀ṣọ́. Kí ni egbin? Kò lábàwọ́n. Ẹ lè wá pa mí fún ìṣòro. Ẹ ṣeun. Ẹ ṣé gan ni pé ẹ wá sórí ètò yìí. A ní ẹ̀bùn. Ṣé ẹ fẹ́ràn ilé? Àbí ẹ máa fẹ́ mi? Eléyìí dá. Ó dá. Ọ̀gbẹ́ni Ọlálékan. Eléyìí ńkọ́? Òun náà dá. Ẹ bá mi fún Táíwò àti Kẹ́hìndé ní ẹyọ kọ̀ọ̀kan eléyìí. Tí yín leléyìí. Ẹ ṣeun. Ẹ ṣé púpọ̀. Eléyìí náà tí yín ni ẹ máa fi mu eléyìí fún Táíwò. Dúró. Ìdòwú wà, Àlàbá wà. Àwọn èèyàn lò yẹn. Wọ́n á lò yẹn. Àwọn ilé ti ṣetán nílé ẹ̀kọ́ gíga. Gíga? Àbí èwo ni gíga? Ẹ má jẹ́ kí ìbéèrè yìí tún yẹ kí ṣó ti yé nǹkan tí mo sọ. Kò yé mi. Àwọn èjìrẹ́ wọ́n ti ṣetán nílé ẹ̀kọ́. Ìyá Jẹ̀bú wọ́n ti ṣetán nílé ẹ̀kọ́. Ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀? Rárá. Girama? Ìyẹn wọ́n ti ṣetán. Wọ́n ti ṣetán ní girama? Wọ́n ti tán. Wọ́n fẹ́ lọ sí ilé ẹ̀kọ́ gíga? Gíga. Mo gbà. Kí ló fẹ́ ṣe? Kí ló fẹ́ lọ kà nílé ẹ̀kọ́ gíga? Màá sọ òyìnbó o. Ẹ̀yin gan-an ṣe. Mo lè sọ fún ọ lẹ́yìn ètò. Kí ló fẹ́ lọ kà? Ó ní ẹjẹ́ máa lọ.
ẹ ṣé gan ni tẹ́ wá sórí ètò yìí, inú wa dùn sí yín. Ẹ kú iṣẹ́ amúlùúdùn, ẹ kú iṣẹ́ ìtòlé, nítorí tí èèyàn bá ṣe ìgbéyàwó, tó bá ṣe ìgbéyàwó tí ẹ jẹ́ kí ọjọ́ yẹn lárinrin fún ẹni yẹn, ẹ ń tòlé ẹni yẹn ni, ẹ ń túlé ẹni yẹn ṣe, nítorí ibi téèyàn fi bẹ̀rẹ̀ ó ṣe pàtàkì. Kò ṣe pé ní ọjọ́ ìgbéyàwó kí ojú wa fàrò bí kojú èèyàn korò. Ìgbà téèyàn bá rántí ọjọ́ yẹn tó ń wò pé alága tó wá ṣe iṣẹ́ fún wa yìí ó múnú wa dùn. Nǹkan tó máa sọ nígbà tó fẹ́ lọ ṣe ìgbádùn ara wọn gẹ́gẹ́ bí lọ́kọláya àkọ́kọ́ nìyẹn pé alága yẹn ó ṣe dáadáa, ó ṣe báyìí, ó ṣe báyìí. Ṣùgbọ́n tó bá ti bẹ̀rẹ̀ sí í ṣe alága yẹn kò tiẹ̀ jẹ́ kí gidi kan ìyẹn ó máa fa agbára Ọlọ́run, iṣẹ́ yín á máa lọ síwájú. Iṣẹ́ ò ní dìṣẹ́ fún yín o, iná ò dẹ̀ ní tán lọ́wọ́ yín. Ẹ ṣé, ẹ kú iṣẹ́, ẹ kú ìfọmọ ènìyàn ṣe. Ẹ ṣé pọ̀, mo dúpẹ́, iléeṣẹ́ yín ò ní jóná. Ẹ ṣé o. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tí ẹ tún bá wa wo ètò wa lénìí, nǹkan táǹtà lẹ tún wá bá wa rà. Ẹ ṣé gan ni. A dúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó fún wa ní orí ọ̀fẹ́ láti lè ṣe ètò lénìí. Ó nìkan ni ọba ọlọ́pọlọ tí ń fọpọlọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ, nígbà tẹ́ni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sílé ọlọ́pọlọ. Tí í ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbé ní ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ. A tún máa ríra ní ètò tó túnbọ̀. Tẹ́ bá fẹ́ kópa àbí tẹ́ bá fẹ́ ṣègbọ̀wọ́ lórí ètò yìí, ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó wọ̀n lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ tẹ́ fi ń wò wá ní sáà yìí. A máa kàn sí wa ní àṣẹ Elédùmarè. Ire o. Èdè yìí kò gbọ́dọ̀ parun. Ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, máa sẹ́yìn bóńbí. Kamari, mama sọyìnbó. Kamari, máa sọyìn bóńbí. Kamari, mama sọyìnbó. Máa sọyìnbó, má ṣe sọyìnbó. Kálejò máa lo èdè mi ni ó sọ. Máa sọyìnbó.